Citizen wà ló ń kí yín bí ó tọ́jọ́ mẹ́ta kan ẹ jẹ́ má bínú program mi kò wáyé live àmọ́ màá play ẹ̀ later mo kàn rí àwọn kankan tí mo láti sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn kankan díẹ̀ ìgbà míì ṣe mọ̀ lóye láti kọjú sí àwọn kankan díẹ̀ torí ẹ̀ ní ẹ̀ ṣe fẹ́ sábà rí mi ń ta láti sọ̀rọ̀ àmọ́ mo ń tẹ̀lé gbogbo tó ń lọ àmọ́ adúpẹ́ Ọlọ́run má jẹ́ kó sú wa o a ṣe wà ẹni mo fẹ́ kẹ́ nígbàgbọ́ pé ọ̀rọ̀ òmìnira mo wà ń bẹ̀ tọkàntara pẹ̀lú gbogbo ẹ̀ àdẹ̀ dúró ètò ẹni ó máa já sórí ọ̀rọ̀ tí àwọn kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n sọ àdẹ̀ máa mẹ́nuba ọ̀rọ̀ yẹn gbogbo táwa ń ṣe lórí ètò wa ẹ mọ̀ pé àwa Oduduwa TV Radio àwa dúró lórí òtítọ́ ètò tí mo ń ṣe sìn èmi mo kàn dá ṣe léyìn sìn àmọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé a máa ṣe àwọn ìpàdé tó jẹ́ pé a máa pe àwọn gbogbo àwa Oduduwa TV Radio ó ṣeé ṣe pé bóyá a máa jáde àmọ́ eléyìí mo kàn ní kí n bá yín sọ̀rọ̀ torí ó ti pẹ́ ta ti sọ̀rọ̀ so torí náà ẹ jẹ́ ká tẹ̀síwájú mo kàn máa sọ̀rọ̀ pẹ́ jù lórí ẹ̀ àmọ́ ó ṣe pàtàkì jùlọ ẹ mọ ntàwá dúró lórí òmìnira ìbọ̀wọ̀fágbà àti ìṣọ̀kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣe pàtàkì so torí náà ẹ má jẹ́ kí a gbàgbé àwọn ọ̀rọ̀ yẹn a tún máa mẹ́nuba àwọn nǹkan mìíràn bàbá ṣe ń tẹ̀síwájú torí náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹu ń bọ̀. Ẹrú ò lè ṣe ọba ò lè ṣe bí ẹrú. Ẹrú ò lè ṣe ọba ò lè ṣe bí ẹrú. Ọmọ Odùduwà Iléyá Iléyá o. Iléyá o jẹ́ ká tẹ̀síwájú. Iléyá. Ẹrú ò lè ṣe ọba ò lè ṣe bí ẹrú. Ọmọ Odùduwà Iléyá Iléyá o Iléyá. Àlejò nílé àwọn tó fún aláṣọ nílé àwọn wàkísà ọmọ ẹlẹ́ran wọ́n jẹ egungun ọmọ Odùduwà Iléyá. Àwa ló la àṣà àwa ló ní iṣẹ́ àwa ló ní ìmọ̀ àwa ló lóye àṣẹ̀dá ló dá wa bẹ́ẹ̀ àdẹ̀dá ló ṣe wá bẹ́ẹ̀ pé àsíá rẹ̀ sókè kó mi àfẹ́lẹ́lẹ́ ọmọ Odùduwà Iléyá. Iléyá o. Ẹrú ò lè ṣe ọba ò lè ṣe bí ẹrú. Ọmọ Odùduwà Iléyá Iléyá o Iléyá. Ìdí tí a gbúdọ̀ fi lọ lélẹ́yìí o. Iléyá o Òmìnira máa wá dómi ìnira wọn. Iléyá o Àwọn ìjòyè wọ́n ti pàṣẹ fáwọn ọmọ ọba. Iléyá o Abẹ́rẹ́ orí adé kó ṣe wá ń sùn káàkiri. Iléyá o Gbogbo orí adé wa gbogbo ló máa wá ń sùn lé. Iléyá o Yorùbá jí lójú oorun ẹ̀dá kan fi ìmọ̀ sọ. Iléyá o Yorùbá ẹ jí lójú oorun ẹ̀dá kan fi ìmọ̀ sọ. Iléyá o Gbogbo ọmọ Oòduà ẹ jí lójú oorun ẹ̀dá kan fi ìmọ̀ sọ. Iléyá o Iléyá. tó ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ká tó tẹ̀síwájú ẹ̀yin mọ̀ bá ṣe kúkú máa ń ṣe a máa kọ orin orílẹ̀-èdè wa ó lọ báyìí ẹ má bínú. ẹ jẹ́ kí a kọ orin orílẹ̀-èdè wa. Iṣẹ́ wa fúnlẹ̀ wá.
ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí a kí yín o èmi ni ẹni tí ẹ mọ̀ gẹ́gẹ́ bí Citizen AY Ayọ̀gúndèmú ọmọ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ọ̀rẹ́ yín bàbá àtàwọn gbogbo ẹ ṣáà mọ̀ gbogbo ẹ mọ̀ gbogbo a kí yín a dúpẹ́ lọ́wọ́ yín a mọ̀ pé ó tọ́jọ́ mẹ́ta kan a dẹ̀ kí gbogbo àwọn ọmọ Yorùbá a kú iṣẹ́ ìlú àánú wa dùn lọ́pọ̀lọpọ̀ pé Lady K pé àwọn ó ti kúrò nínú ìdè tí àwọn ìjọba amúnisìn tán fi sí ó sì wà lórí bail àdẹ̀wà ẹ̀tọ́ wa kò dẹ̀ sí wọn ò dẹ̀ rú òfin Lady K ò rú òfin kí a dúpẹ́ a kí Lady K gidi gan Lady K a dúpẹ́ gidi o ẹ kú iṣẹ́ náà Lady K a dúpẹ́ gan ni ẹ jẹ́ kí a fi àwòrán Lady K tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde ká fi hàn gbogbo wa kó lè yé gbogbo wa náà torí ó ṣe pàtàkì inú wa dùn bàbá ṣe ń rí Lady K pé gbogbo ohun tí ara àbí ìfẹ́ ṣe pé tí wọ́n so tán nínú ojú òní ti àwa ọmọ Yorùbá Lady K dẹ̀ dúró Lady K adúpẹ́ lọ́wọ́ ẹ gidi gan ni fún iṣẹ́ tí iṣẹ́ ribiribi tó ṣe fúnlẹ̀ wa ọpẹ́lọpẹ́ iṣẹ́ tó ṣe o Lady K àti orúkọ Lady K àti Jamiu àwọn méjèèjì yẹn ti wà nínú ìwé àkọọ́lẹ̀ wa adúpẹ́ lọ́wọ́ àwọn méjèèjì gidi gan ni gan so mo kàn ní kí n mẹ́nu bà ọ̀rọ̀ yẹn náà ní ṣókí náà nínú ká tó wá tẹ̀síwájú mò ń bọ̀ mo fẹ́ sáré ṣe nǹkan kan mo lè máa sáré ṣe ètò díẹ̀ náà ni mo kàn fẹ́ ṣe ní díẹ̀ níwọ̀nba ni àmọ́ mo kàn fẹ́ fi nǹkan kan hàn wá náà nínú ẹ̀rí kémi sábàjáde ẹ̀wọ̀n nǹkan pọ̀ lóṣìṣẹ́ tàn láti yanjú tá à ń ṣe so tó bá yá àtún tẹ̀síwájú àmọ́ sìn ká ṣáà ra máa ṣe díẹ̀ náà ni ká máa ṣe díẹ̀ so ohun tá à ń ṣe nìyẹn so a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ má jò so ẹ má jò rẹwà ìṣọ̀kan ẹ náà ni ká máa tẹ̀síwájú pẹ̀lú ká máa tẹ̀síwájú so ẹ jẹ́ kí a wo tí mo fẹ́ àgbékalẹ̀ nǹkan mo fẹ́ fi hàn yín pé ká lè wo ohun tó ń lọ náà ni so ẹ ṣáà mú sùúrù ó máa tó jáde so ara ẹ ṣáà mọ̀ bá ṣe máa ń ṣe nǹkan ó máa kúkú jáde ẹ ṣáà mo fẹ́ kẹ́ nígbàgbọ́ yẹn pé ó ti fẹ́ dé bẹ́ẹ̀ sìn so tó bá ti débi tí mò ń lọ yẹn màá fi hàn gbogbo wa mo mọ̀ pé gbogbo wa ti rí ìgbà tí Lady K kọ́kọ́ jáde gbogbo wa ti rí kinní yẹn so inú gbogbo wa dẹ̀ dùn bá ṣe rí àmọ́ mo kàn fẹ́ fi àwòrán Lady K ń sìn a fẹ́ fi hàn ó dẹ̀ ṣe pàtàkì kí àwòrán yẹn torí àwọn nǹkan bẹ́ẹ̀ à ń fi ó jẹ́ àmì nǹkan tá a fẹ́ fi hàn ṣọ́rọ̀ mi yẹn yín so ó dẹ̀ ṣe pàtàkì Lady K nìyẹn òun lè rí yẹn a dúpẹ́ gidi gan ni Lady K àkíyẹ o àti Jamiu náà àwọn méjèèjì àkí wọn so Lady K àwòrán tó gbé jáde nìyẹn mo nìkan ní kí ká fi tó gbogbo wa náà létí pé inú wa dùn ayọ̀ wa pọ̀ bá ṣe ń rí ẹ pé o sì nínú ìgbèkùn àwọn inú ìdè tí àwọn ìjọba amúnisìn tí wọ́n fi ìbò àti gbogbo wa la wà ní òde àdá láti ṣiṣẹ́ láti kúrò ńbẹ̀ òun ló tọ̀nà iṣẹ́ tí Lady K ṣe lálẹ́ ọjọ́ yẹn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan mi làwọn máa sọ so torí náà Lady K adúpẹ́ a nífẹ̀ẹ́ Lady K a nífẹ̀ẹ́ Lady K adúpẹ́ tó Lady K nìyẹn ẹ jẹ́ ká wá tẹ̀síwájú so mo fẹ́ kí a fetí sí nǹkan tí Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni Aláàfin Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n sọ ẹ jẹ́ ká fetí sí a máa mẹ́nu bà ní ṣókí àní sọ gbogbo tá a máa ṣe ń bí ìbàyẹ́ jẹ́ kó yé wa o àwa ò ní bú kábíyèsí kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ àwa máa fetí sí tí kábíyèsí sọ àwa wá mú àwọn àbá síwájú kábíyèsí torí àwa ò tó pàṣẹ fún kábíyèsí kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí ẹ̀tọ́ kábíyèsí ni kí wọ́n pàṣẹ kí wọ́n dẹ̀ dáàbò bo àwa ọmọ wọn àwa ọmọ Yorùbá torí àwọn olórí wa àbá àti ìmọ̀ kéékèèké táwa bá ní làwa máa fi síwájú kábíyèsí tọwọ́tọwọ́
dáadáa máa ṣe tí ó náà ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ètò náà ẹ ṣeun. ọmọ ìrìn gángan lé. gbogbo àwọn tó ń sọ pé àwọn fẹ́ kí a pínyà ó ní táwọn náà rí i pé kò yẹ kó máa rí báyìí lọ ẹ jẹ́ ká jókòó sọ̀rọ̀ táwa bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká pínyà bí òye ṣe yé wọn sí ni bí èmi ṣe máa ń sọ fún ìjọba ó yẹ kí ìjọba pè wọ́n sí ìjókòó nítorí pé ọbẹ̀ ò kì í mìíkú àgbà. òótọ́ dẹ̀ ní kábíyèsí o kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ a dúpẹ́ fún ìmọ̀ àti ìmọ̀ràn àti ọgbọ́n àti òye tí ẹ gbé kalẹ̀ yìí lórí ọ̀rọ̀ tí olóyè a dúpẹ́ pé tí ẹ sọ pé kí àwọn ìjọba kí wọ́n pè wá sínú ìpàdé pé kí wọ́n pé kí wọ́n bá wa sọ̀rọ̀ torí tí àwa fẹ́ ni olóyè ń sọ yẹn pé a fẹ́ máa lọ. Kábíyèsí sà ìdí tí a ṣe fẹ́ máa lọ tọwọ́tọwọ́ la fi ń sọ ọ̀rọ̀ tá à ń sọ yìí tọwọ́tọwọ́ ní kábíyèsí tọwọ́tọwọ́ ní tí à ń sọ ni pé ìyà ni àwọn ìjọba amúnisìn ilẹ̀ tá à ń pè ní Nàìjíríà táwa nù ẹ̀ ìyà ló fi ń jẹ gbogbo àwọn ọmọ Yorùbá sà mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ẹ ti mọ̀ tí à ń sọ pé ẹ ti mọ ara gbogbo nǹkan tá à ń sọ yìí ìdí tí a ṣe ń tiraka pé ká gba òmìnira ẹ̀tọ́ wa ní pé ká lọ fún òmìnira wọ́n ń pe kinní kan ní self determination ẹ̀tọ́ wa pé ká dìde pé a fẹ́ dá dúró ẹ̀tọ́ wa ni ó wà nínú UN charter kábíyèsí ó wà nínú UN charter pé a lè dá dúró tá a bá fẹ́ dá dúró tá a bá rí i pé inú ìlú tá a wà kò tẹ́ wa lọ́rùn ìjọba kábíyèsí nǹkan táwa kàn máa fi kún ni pé báwa ṣe rò ó nítorí yẹ kí ìjọba ọ ṣe wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe wọn ò ṣe ìjọba ò fún wa ní ẹ̀tọ́ wa pé ká lọ fún referendum òun la ṣe ń sọ pé a nílò referendum ká wá wà ń bẹ̀ ká inú referendum yẹn la máa sọ pé ṣàfẹ́ wà pẹ̀lú ìjọba amúnisìn yìí o àbá fẹ́ dá dúró àmọ́ ìjọba ò gbé fún wa tó yẹ la ṣe ń béèrè la dẹ̀ ṣe ń sọ àwọn UN dẹ̀ sọ pé tá a bá fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ ara ti jáde tó yẹ la ṣe ń ṣe àwọn ìwọ́de tá à ń ṣe so àwọn ara à ń tẹ̀lé nǹkan tí UN sọ ní kábíyèsí kì í ṣe pé kì í ṣe èbú kì í ṣe ìjà rárá ni sà so ọ̀rọ̀ yẹn mo kàn ní kí n mẹ́nuba ọ̀rọ̀ yẹn díẹ̀ tó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú lórí ètò yìí màá tún mẹ́nuba àwọn kankan náà ẹ ṣeun adúpẹ́ kábíyèsí kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ adúpẹ́ ẹ pẹ́ fún wa ẹ fi èrìgì jòbì ẹ ṣeun kábíyèsí ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ọlọ́run Olódùmarè á bá mi dúró ti Sunday Igboho ibi ló gbé dàgbà Ifẹ̀ ló gbé dàgbà gbogbo tó dà láyé ẹ̀ orí ilẹ̀ Ifẹ̀ ni Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ilẹ̀ Ifẹ̀ ń gbogbo ẹ̀ gbogbo tó dà láyé ọmọlé ni ṣùgbọ́n bó ṣe bẹ̀rẹ̀ ó fẹ́ jà fún ẹ̀tọ́ ìran ẹ̀ ibi tó ti wá ni bẹ́ẹ̀ni kábíyèsí ipe ìrẹ́jẹ pọ̀ bẹ́ẹ̀ni kábíyèsí ó dẹ̀ dìde torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti pa ní Òkè Ògùn ní gbogbo ibi tí ó ti wá èèyàn kan náà ló máa dìde ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún bí Ọlọ́run tiẹ̀ ṣe lọ́ra ẹ̀mí ẹ̀ ó gbìyànjú ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí kó sí lórí lọ́tún lósì nítorí pé mọ̀jàmọ̀sá ó ní ìyá kíkanjú bẹ́ẹ̀ni sà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn ni o máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn àgbọ́yé kábíyèsí torí pé tó bá di pọ̀rọ̀ gídá ta ló máa rí ṣùgbọ́n tó o bá ti fi tọmọdé bọ nǹkan mo ti lọ sí ọ̀dọ̀ olórí orílẹ̀-èdè wa Muhammadu Buhari rí tí a ti tẹ pẹpẹ ọ̀rọ̀ yìí a dẹ̀ gbà níyànjú pé ọmọ wa ní ṣùgbọ́n
wọ́n ní ká gbà nímọ̀ràn pé kó dákẹ́. kábíyèsí tọwọ́tọwọ́ akínyínsà kábíyèsí o kábíyèsí o kábíyèsí o akínyínsà. àbá àti ìmọ̀ràn kékeré gẹ́gẹ́ bí ọmọdé gẹ́gẹ́ bí ọmọ yín a ní pé ká fi ọ̀rọ̀ yìí àbá ká fi lọ̀ yìí ká fi síwájú yín ká fi tó yín létí sà pé nǹkan báyìí ni a fẹ́ sọ. ṣe rí nínú ìwé òfin ilẹ̀ ti UN ara tí wọ́n ń sọ ẹ̀tọ́ wa ni pé ká béèrè fún òmìnira. ìjọba tí ó dẹ̀ wá ń bẹ̀ ń sìn sà wọ́n ń fìyà jẹ wa ni. a ti dúró sìn a ti dúró ó ti lé ní 60 ọdún. ẹ jọ máa 60 years ẹ mọ̀ ṣáà mọ̀ ó ti lé ní 60 years ọdún sẹ́yìn. mo ń bọ̀ mo fẹ́ sáré yẹ kí ni ìwọ torí mo fẹ́ rí i pé mo gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa gbà mí tí máa ń sọ̀rọ̀ ńgbà mí ó lè máa so ń bọ̀ o. ń bọ̀ mo kàn fẹ́ sáré yẹ nǹkan kan wò ni má bínú kábíyèsí ẹ jọ̀ọ́ má bínú. 60 years ẹ jẹ́ ká pé 60 years so mo kàn fẹ́ yẹ nǹkan kan wò náà yẹn náà but mi ò rò pé ó jẹ́ kí n ṣe mo fẹ́ ṣe báyìí. ṣe báyìí okay. ń bọ̀ ọgọ́ta ọdún bẹ́ẹ̀ má bínú mo ní kí n yẹ̀ wò kí n kọ́ sọ náà ni torí àádọ́ta ní 50 ọgọ́ta ní 60 years ẹ má bínú. a ti wà ní inú ìgbèkùn lábẹ́ àwọn ìjọba amúnisìn Fúlàní fún ọgọ́ta ọdún kábíyèsí. ìyà náà rẹ̀ fi ń jẹ wá. torí náà àwọn tó bá dẹ̀ ń fìyà jẹ wá káwọn á sọ fún wa pé ká má sọ̀rọ̀ wọn ò fẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ ní kábíyèsí. ntí olóyè ń béèrè fún ẹ̀tọ́ wa ní ẹ̀tọ́ wa àjà kábíyèsí àgbé àdá lọ bá àwọn Fúlàní àgbé ìbọn lọ bá àwọn Fúlàní àwọn lọ́wọ́ ń bá wa ń lè àwọn lọ́pàá bòròdé nínú oko wọn àwọn ló ń pa àwọn ọ̀gbẹ́ wa káàkiri àwọn ló ń ṣe àwọn ìyá wa báṣabàṣa nínú oko wọn kábíyèsí. ohun tí olóyè ń jà fún ni ẹ̀tọ́ wa ní a dẹ̀ ní ẹ̀tọ́ láti ṣe ìwọ́de àwa ò gbébọn àwọn Fúlàní ló ń gbébọn ló ń pa wá. ǹjẹ́ Buhari ǹjẹ́ ó dá àwọn Fúlàní dúró? ẹ wo gbogbo wa tí wọ́n ń ṣe sí wa. wọ́n ń pa wá lóko wọ́n ń pa wá nílé wọ́n ń pa wá lọ́nà wọ́n ń gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. síbẹ̀ Buhari sọ pé ká dákẹ́ wọ́n sọ fún wọn wọ́n sọ fún ẹ̀yin pé kẹ́ sọ fún wa pé ká dákẹ́ kábíyèsí. ẹjọ́ ẹ náà ẹjọ́ sà tọwọ́tọwọ́ la fi bí yín ṣé ó sunwọ̀n ní òròpó ó sunwọ̀n létí sà ń tà ń sọ nìyẹn ń tí olóyè dẹ̀ ń sọ nìyẹn kábíyèsí ń tí wọ́n ń sọ nìyẹn ààbù wọn àwọn ìjọba ló ń rú òfin àwọn èèyàn àwọn Fúlàní wọ́n á ṣe ọ̀rọ̀ ẹ̀wọ̀n nǹkan tó máa di ọ̀rọ̀ ẹ̀wọ̀n tó máa fi wà lẹ́wọ̀n wọ́n á fi wọ́n lẹ̀ àwa àní ṣèdájì ẹ̀ wọ́n á ti gbé ẹ wo ránṣìn Lady K ni mo ṣe ń fi hàn yín yẹn a kàn sọ pé a fẹ́ máa lọ wọ́n gbé wa sẹ́wọ̀n. Gumi ó ń darí àwọn tó ń pa àwọn ọmọ Yorùbá àtàwọn Òyìnbó ìjọba ò gbé kábíyèsí ẹ bá wa yẹ̀ wò àròyìn ní kábíyèsí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀yìn ni ẹ jọ̀ọ́ ẹ gbọ́ wa yékéyéké ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni torí náà mo kàn ní ká ṣàlàyé ọ̀rọ̀ àárín yẹn díẹ̀ ni gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tiwa ẹ jọ̀ọ́ ẹ ṣé o kábíyèsí ẹ jẹ́ ká tẹ̀síwájú. ṣùgbọ́n kò gbọ́ àwọn èèyàn kó sí lórí èébú ló bẹ̀rẹ̀ sí bú gbogbo wa bí mo ṣe kúrò lọ́dọ̀ ààrẹ tó ń gbà náà mo pe gbogbo àwọn àgbààgbà ilẹ̀ káàárọ̀ oòjíire
mo lè gbà mọ̀ràn pé kó ní sùúrù o ṣùgbọ́n àwa ọmọ káàárọ̀ òjìrì máa jó lọ mò ń wẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí í yìn wọ́n ń sá oríṣiríṣi ọ̀rọ̀ ló sọ ṣùgbọ́n ọmọ wa náà ni Olódùmarè ló ní ìdáríjì lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ àti dáríjì ká lé ó ti gbọ́rọ̀ sí wa lẹ́nu ni ọmọ ẹni kò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. àgbọ́yé kábíyèsí àgbọ́yé. àwa náà gbìyànjú pẹ̀lú ibi tó wà ṣùgbọ́n èèyàn kan ò ń jẹ́ àwádé ta ló máa ń bá ìjọba jà ọpọlọ ni ó fi máa gba ẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ ìjọba. kábíyèsí sà ẹjọ́ lẹ́ẹ̀kan sí a tún fi tọ̀wọ̀tọ̀wọ̀ àfi wà ń wájú yín àfi wá síwájú yín lórí ìkúnlẹ̀ lórí ìdọ̀bálẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ pé wọ́n bú pé àwọn olóyè pé wọ́n bú àwọn èèyàn èmi gẹ́gẹ́ bí èèyàn kan mo ti wà nínú ìpàdé kan tí wọ́n dédé gbé orúkọ mi síbẹ̀ tí wọ́n pe olóyè sínú ẹ̀ àwọn kan wá ń sọ àwọn ọ̀rọ̀ kan tó ń bí ìgbà jẹ́ pé wọ́n ń fi ọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu olóyè èmi kì í ṣe pé wọ́n sọ pé wọ́n ní èmi wà ń bẹ̀ mo wà ń bẹ̀ olóyè lè dá wọn lóhùn wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ pé báyìí láwọn ṣe rọ̀ yẹn sí ọ̀rọ̀ tó yẹ pé wọ́n ń sọ wọ́n bí wọ́n kò ń ṣe ọ̀rọ̀ tó yẹ kó jáde làwọn kan bá gbé ọ̀rọ̀ yẹn ó ṣẹlẹ̀ níwájú mi báyìí wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ yẹn jáde a dẹ̀ wo pé àgbékalẹ̀ ẹni tó bá rí yẹn máa rò pé nǹkan tí olóyè sọ pé ó kàn ń bú wọn ò mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n ń ṣàlàyé ni olóyè dẹ̀ ti sọ lẹ́yìn ìgbà yẹn pé òun tọrọ àforíjì àmọ́ yẹn yàtọ̀ sí pé àwọn èèyàn wọ́n fẹ́ wá máa sọ pé olóyè ń dáṣe olóyè ò dáṣe nǹkan kan olóyè gbogbo wa lájọ ní gbogbo àwa tá fẹ́ gba òmìnira ẹ̀ gbogbo wa ti fìmọ̀ ṣọ̀kan pé alátisowọ́pọ̀ ò ká tẹ̀síwájú pẹ̀lú òmìnira torí àmọ́ pé àwọn ìjọba yìí wọ́n ń jẹ wá níyà ní kábíyèsí wọ́n ń jẹ wá níyà ní wọ́n fẹ́ pa wá nínú ilẹ̀ wa ká dákẹ́ wọn ò fẹ́ ká sọ̀rọ̀ wọn ò fẹ́ ká gbóhùn sókè síbẹ̀ tá a bá bó ṣe ìwọ́de àwọn náà máa gbé wa sínú ẹ̀wọ̀n àmọ́ àwọn ọmọ wọn máa gbé bọ́n wọn á máa pa wá ẹ̀wọ̀n náà sì wọ́n lọ yọ wọ́n kúrò nínú túbú wọ́n lọ gbé ogun ti àwọn tó ń dáàbò bo túbú wọ́n yọ àwọn èèyàn wọn kúrò nínú túbú ǹjẹ́ ẹ gbọ́ nǹkan kan pa pé wọ́n ti gbé àwọn tó ń ṣe bẹ́ẹ̀ sí wọn sẹ́wọ̀n wọ́n ò ṣe é gbogbo wa ṣe rí gbogbo tá à ń béèrè fún ẹ̀tọ́ wa là ń béèrè fún àbá wọn dùn nǹkan wọn ò jẹ́ ká ní àǹfààní láti lo ohun tó wà nínú ilẹ̀ wa láti fi tún ìgbésí ayé àwọn ọmọ Yorùbá ṣe kábíyèsí ohun tá à ń sọ nìyẹn tó lóye ń sọ nìyẹn ohun tí olóyè ń sọ nìyẹn kábíyèsí adẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀ yín àfikún ọ̀rọ̀ fi tọ̀wọ̀tọ̀wọ̀ afẹ́ wá bẹ̀ yín ẹ jọ̀ọ́ á wá bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ ẹ sọ fún àwọn ìjọba olóyè wọ́n ní àìsàn tí ìjọba ilẹ̀ amúnisìn Nàìjíríà wọn ò pèsè ilé ìwòsàn tí wọ́n pa àwọn ìjọba gan fúnra wọn wọ́n gbé àwọn tára wọn ò bá yá wọ́n máa lọ sókè òkun ǹjẹ́ kò wá tọ́ kán jẹ́ kí olóyè kan lọ sókè òkun káwọn náà lọ gba ìwòsàn n tí à ń béèrè nìyẹn kábíyèsí à ń béèrè pé kí wọ́n má dá olóyè dúró láti lè lọ gba ìwòsàn tó yẹ kán gbà lókè òkun gẹ́gẹ́ bí àwọn náà ṣe ń lọ n tó bá tọ́ sí àwọn náà ó yẹ kó tọ́ sáwa náà n tá à ń béèrè fún nìyẹn kábíyèsí ṣe é lè bú olóyè ò ṣe é lè bú olóyè ò dá ṣe kíni gbogbo wa dúró gbọ̀ngbọ̀n ti olóyè lórí ọ̀rọ̀ pé a fẹ́ gba òmìnira àwọn UN dẹ̀ fún wa ní pé ẹ̀tọ́ wa ní pé a lè béèrè fún self determination n tá à ń béèrè fún ni àgbébọn lọ́jà tẹ́ bá wò wọ́de wa kábíyèsí tẹ́ bá wò wọ́de tá à ń ṣe ẹ̀yin wo gbogbo wọ́de yẹn ẹ lè ríbọn lọ́wọ́ èèyàn kankan nínú ìwọ́de a máa jáde aṣọ a máa gbé àṣẹ àwọn jáde a máa sọ pé Yorùbá nation ẹ̀tọ́ wa dẹ̀ ní kìdí ẹ̀ ń ṣe pé wọ́n dẹ̀ kọ́ sínú ìwé òfin pé tá a bá ń ṣe yẹn àrú òfin kankan ààbò ajá àmọ́ àwọn náà ń gbé ogun tiwa nínú ilẹ̀ tiwa kábíyèsí bọ́rọ̀ ṣe rí nìyẹn kábíyèsí ẹ jọ̀ọ́
tọ̀wọ̀tọ̀wọ̀ la fi ń sọ tá à ń sọ yìí bọ́ọ̀rọ̀ ṣe rí àgbékalẹ̀ ọ̀rọ̀ là ń gbé kalẹ̀ níwájú yín pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ kò sọ̀rọ̀ pé bóyá ààtò yájú sí ààtò gbójú sí yín wò yín lójú kábíyèsí o ààtò bẹ́ẹ̀ a kàn bẹ̀rọ̀ yín ní pé ẹ jọ̀ọ́ àfikún ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sísà àwọn àdógàn àti ẹ ti mọ̀ ń pa wọn àti àfà àwọn ọmọ tí wọ́n pa tí àwọn ìjọba pa nílé olóyè ńgbà tí wọ́n wọlé tí wọ́n ò ní ìwé àti fi wọlé tí wọ́n wọlé olóyè tán lọ pa àwọn èèyàn méjì ẹ jọ̀ọ́ kábíyèsí abẹ̀yìn ẹ̀bẹ̀ lábẹ̀yìn abẹ̀yìn tẹ́ bá lè ràn wá lọ́wọ́ kẹ́ ẹ sọ fún ìjọba kan fi òkú wọn lẹ̀ kí àwọn ìyàwó àtàwọn ọmọ kan lè sin wọn kábíyèsí ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ bá wa ṣe sa ipá yín a mọ̀ pé ó ṣeé ṣe gbogbo àwọn tí ẹ̀ ń bá sọ àwọn ìjọba amúnisìn ẹ ṣàlàyé fún wọn pé ẹ̀tọ́ wa UN ìjọba amúnisìn wọ́n kọwọ́ bọ̀wé láti sọ pé n tí UN sọ pé ẹ̀tọ́ wa ni pé ká lọ fún pé ká béèrè fún òmìnira wa wọ́n kọwọ́ bọ̀wé pẹ̀lú UN n tà ń sọ nìyẹn àwọn òrófin àmọ́ àwọn náà bọ́ ṣe ń gbé wa sínú ẹ̀wọ̀n torí pé à ń béèrè fẹ́tọ̀ wa àwọn náà ń rú òfin kábíyèsí ẹ jọ̀ọ́ kì í ṣe ìbínú kì í ṣe jà kì í ṣe ìbínú kì í ṣe jà kábíyèsí tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú mo ṣẹ̀ṣẹ̀ ṣàkíyèsí ara mi ni ó yẹ kí n ti bọ́ fìlà ẹ má bínú kábíyèsí tọ̀wọ̀tọ̀wọ̀ ó yẹ kí n ti bọ́ fìlà mo kàn ṣe ń rò ó mo ṣe ń rò ó ni ẹ má bínú torí gbogbo tá à ń sọ ni àmọ́ mo ti bọ́ fìlà so mo tún fẹ́ wá rọ̀ wá mo kàn fẹ́ fi àwòrán àwọn ọkùnrin méjèèjì yẹn mo fẹ́ fi hàn yín kábíyèsí bẹ́ẹ̀ bá ṣe ń wò mí a kì í mọ̀ ẹni tá à ń ṣe yìí ó lè dé ọwọ́ yín kábíyèsí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kó lè jẹ́ pé kẹ́ ẹ wo mo ń bọ̀ ẹ jẹ́ kí n wọ jáde ń bọ̀ ok ń bọ̀ ẹ̀hún orin mo ti rí ṣẹ́rí àwọn méjèèjì kábíyèsí mo kàn máa ṣe kékeré sókè lè ṣẹ́rí àwọn méjèèjì tó wà nínú àwòrán yìí àfà òun ló wọ fìlà wọ́n ní pé kò ríran wọ́n nígbà tán wọlé olóyè tó ń gbọ́ papapapa ìbọn ló bá jáde bó ṣe jáde làwọn pa wọ́n gbé òkú ẹ̀ lọ àdógàn ibi tó wà nínú ìgbà tán ṣe lóríṣiríṣi tán rí pé wọ́n rí ṣe náà bá gbé àdá náà bá fi gé wọ́n dẹ̀ gbé òkú àwọn méjèèjì lọ kábíyèsí àròyìn ẹ jọ̀ọ́ ẹ bí àwọn ìjọba òkè lọ́hùn pé kán fi òkú wọn lẹ̀ fún ẹbí wọn kán lè fún ìyàwó àtàwọn ọmọ kán lè lọ sin wọn àròyìn ni abẹ̀yìn ni àtó pàṣẹ ọwọ́ yín làṣẹ wà kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ bá wa wo ọ̀rọ̀ yẹn tó bá ṣe é ṣe ẹ ṣeun mo kàn ní ká fi àfikún náà ni àtúnwá máa gbọ́ sọ̀rọ̀ lè tó kù lọ à ń gbọ́ yín kábíyèsí ẹ ṣeun sá. bá kì í ṣe nípa ariwo ọpọlọ ni bẹ́ẹ̀ ni sà tí o bá lẹ̀ tí wọ́n ní ajá tó bá lẹ́ni lẹ́yìn dandan ló máa pa ọ̀bọ ṣùgbọ́n àwọn tó ń bá mọ̀ràn ti pọ̀ jù àwọn àgbààgbà ilẹ̀ káàárọ̀ òjíire tó bá fi tí wọ́n ṣe kó yé bú àgbà mọ́ gbogbo ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ọpọlọ ni ó yẹ kó fi ṣe èèyàn kan òun dìde pé ìwọ ló fẹ́ ja ìjà fún òmìnira ẹ jẹ́ ká kọ́kọ́ tọ̀ ní ọ̀nà kí a jókòó kí a sọ̀rọ̀ àwọn olóṣèlú wà ń bẹ̀ wọ́n lè máa ṣe dáadáa o ṣùgbọ́n àwọn ọlọ́run sì fi síbẹ̀ àwọn tó ń ṣe òṣèlú. kábíyèsí ẹ ṣeun sá kábíyèsí ẹ ṣeun àwọn òṣèlú wa náà àwa náà a ti ké sí wọn nínú àwọn òṣèlú wa mélòó nínú àwọn òṣèlú àwọn gómìnà wa àwọn mélòó ni wọ́n ti mú nínú àwọn fúlàní tó ti ń pa àwọn èèyàn wa nínú oko wọn ẹ bá wa bí àwọn òṣèlú wa pé kán jọ àwa ọmọ Yorùbá la fi wọ́n sípò ó yẹ kán dáàbò bò wá àmọ́ àárí àpẹẹrẹ kábíyèsí àárí àpẹẹrẹ pé wọ́n ń dáàbò bò wá torí ìgbà táwọn fúlàní bá pa wá
ṣé wọ́n máa kọ̀pá bí ìgbà tí wọ́n pé wọ́n kọ̀pá kọ́ sí wa ni wọ́n wá dáadáa wa pé ká wá máa kan yanjú ẹ̀ bẹ́ẹ̀ àwa dẹ̀ la fi wọ́n sípò ohun tá à ń sọ nìyẹn kábíyèsí pé ìyípadà láti wà nínú bọ́n ṣe ń ṣe ìwà tí àwọn olùṣèlú tó ń ṣe sí àwa ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá àwọn Fúlàní ń dáàbò bo àwọn ọmọ wọn Fúlàní wọn ò ní gbà kàn mú Fúlàní tó bá pààyàn àmọ́ àwọn ìjọba wa tó máa purọ́ mọ́ wa pé apààyàn wọn ò ní dáàbò bò wá wọn ò ní gbọ́ tọ̀dọ̀ wa wọ́n máa kọ́kọ́ gbọ́ tàwọn ti Fúlàní ń tà ń sọ nìyẹn kábíyèsí kì í ṣe ìjà kì í ṣe èbú àwọn òṣèlú wa ó yẹ kó bẹ̀rẹ̀ sí ní dáàbò bo àwa ọmọ Yorùbá bá ṣe ń wò ó dàbí ìgbà tó yẹ pé ṣe ló ń so mọ́ àwọn tí wọ́n ń kó àwa ọmọ Yorùbá sí oko ẹrú kábíyèsí tẹ́ bá lè bá wa wo ọ̀rọ̀ yẹn inú wa á dùn pé kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ àbá náà ni àtó pàṣẹ kábíyèsí àmọ́ ara ń tí gbogbo àwa ọmọ Yorùbá tá à ń rí pé àwọn òṣèlú wa wọn ò fi tiwa sọ́kàn bí ìgbà tí wọ́n fi ti tàwọn Fúlàní tó ń pa wá sọ́kàn pé àwọn náà máa kọ́kọ́ pé kí wọ́n máa ti tẹ́ wọlé tí wọ́n bá ti tẹ́ àwọn tó máa ti tẹ́ Fúlàní lọ́rùn àwa ọmọ Yorùbá kò kékeré lọ́rọ̀ tiwa kò dé yẹ kó rí bẹ́ẹ̀ kábíyèsí kò yẹ kó rí bẹ́ẹ̀ ibi tí akọni ká ṣàlàyé díẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ni kábíyèsí ẹ ṣeun fún àsìkò tẹ́ ń fún wa ẹ ṣeun. a ní láti kọ́kọ́ jókòó pẹ̀lú wọn lẹ́sẹẹsẹ ní gbogbo kínní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ní pé àwọn fẹ́ gbé ní ọ̀nà ariwo nǹkan ogun wo ló fẹ́ fi jà ṣé o ní nǹkan ogun lọ́wọ́ ni. kábíyèsí àwọn ò jagun ṣe rí mo fẹ́ fi kíní kan hàn yín tó bá ṣe ṣe tẹ́ bá gbà mí láàyè máa fẹ́ sáré fi kíní kan hàn yín àwọn bàbá wa kan wọ́n ṣe ètò kan tí àwọn ará òkè òkun lọ́hùn àwọn American wọ́n wá wọ́n ṣàlàyé nǹkan wọ́n ní pé láti pínyà a nílò láti jagun àwa gan gẹ́gẹ́ bí Professor Banji Akíntóyè àwọn bàbá wa náà bó ṣe sọ a nílò láti jagun a lè jókòó ká sọ̀rọ̀ pé a fẹ́ pínyà nǹkan kódà ó á wùn àwa ọmọ Yorùbá ká jókòó ká sọ̀rọ̀ yẹn ká dẹ̀ pínyà àmọ́ ìjọba ló ń ṣe ní tipátipá pé láti wà lápapọ̀ wọn ò dẹ̀ fẹ́ gbọ́ tẹnu wa pé ká ṣe referendum ibi tọ́rọ̀ wà nìyẹn kábíyèsí wọn ò fẹ́ gbọ́ tẹnu wa ẹ jẹ́ kí n fi eléyìí hàn yín kábíyèsí ẹ ṣeun ẹ jọ̀ọ́ má bínú mo kàn fẹ́ sáré wa ní kábíyèsí mo dúpẹ́ tẹ̀ ń fún mi ní àìsíkò pé ká lè wo kínní ẹ ṣeun. Ẹ má bínú àní pẹ́ parí ètò náà àmọ́ mo kàn fẹ́ fi eléyìí hàn wá náà ni torí ó ṣe pàtàkì gan-an ni. wọ́n yá fóònù láti bá wa sọ. ẹ má bínú mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan kan báyìí máa fi tó yín létí kábíyèsí so mo kàn fẹ́ fi eléyìí hàn yín tó yín létí kẹ́ lè mọ̀ pé kò ń sọ̀rọ̀ eléyìí kò sọ̀rọ̀ ogun nínú ẹ̀. Wait until they make them dig more. So I think that Professor we stop mentality they don't listen. Here and this the wonderful. After the Cold War ended, they had the Czechs and Slovaks. Mentality RIP one Nigeria I don't talk am oya now mo fẹ́ kẹ́ gbọ́ eléyìí kábíyèsí mo dúpẹ́ tẹ́ fún mi lásìkò tẹ́ gbà mí láì pé kí n lè fi ọ̀rọ̀ yìí tó yín létí kábíyèsí ẹ ṣeun ẹ pẹ́ fún wa ẹ ṣeun sà mo fẹ́ kẹ́ gbọ́ ohun tí arákùnrin Amẹ́ríkà yìí tó sọ lórí ọ̀rọ̀ pé a nílò láti jà láti kóníkálùkù máa lọ ẹ̀ pé ká láti kúrò lára nǹkan tó ń pè Nàìjíríà pé a lè ṣe é ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ a lè ṣe pẹ̀lẹ́ sọ̀rọ̀ láì jagun mo fẹ́ kẹ́ fetí sílẹ̀ kábíyèsí ẹ ṣeun. Dispensation that benefits all is Czechoslovakia. After the Cold War ended, they had the Czechs and Slovaks were all under one umbrella, Czechoslovakia. But they decided they simply had different histories, different ethoses, and they needed to separate peacefully, which they did, separated the assets and the liabilities and whatever. So there's no reason why there has to be violence, even if there is a change in the structure of Nigeria. Kábíyèsí ṣé òun lẹ́sí gbọ́ yẹn
a nílò àwọn ò jagun gẹ́gẹ́ bí Professor Banji Akíntóyè sọ pé a lè jókòó àwa múra láti jókòó papọ̀ pé ká wo àgbékalẹ̀ bá ṣe máa pínyà torí ìrẹ́jẹ àwọn Fúlàní wọ́n ń rẹ̀ wá jẹ wọ́n ń gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo góòlù wa àwọn ló ń gbà nílẹ̀ Ọ̀yọ́ gbogbo góòlù wọ́n ti lé àwọn èèyàn kúrò níbi tí góòlù wà ní Oǹdó bákan náà ní Kogi oríṣiríṣi ibi wọ́n gbọ́ ẹ̀ náà ti ń gbà mọ́ wa lọ́wọ́ nílẹ̀ tiwa torí ẹ̀ lásán sọ pé àwa fẹ́ máa lọ pé ká dá dúró pé àwa ọmọ Yorùbá ká dá dúró ń tà ń sọ nìyẹn àwa ò sọ pé àwa fẹ́ jagun àwa sọ pé ká fẹ́ máa lọ ẹ̀tọ́ wa dẹ̀ là ń béèrè fún kábíyèsí ọ̀rọ̀ ogun kò sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tiwa àmọ́ ìjọba ló ń gbógun tiwa tẹ́ bá rántí àwọn ìjọba ló ń fún àwọn Fúlàní terrorist ló ń fún wọn níbọn Gumi ó máa sọ fún àwọn terrorist kan lọ mú wa kan dá wa lọ́nà kan mú wa kíkà wa lọ gbé owó wa ìjọba dẹ̀ sanwó fún wọn Fúlàní ní Gumi Fúlàní ní ìjọba ǹjẹ́ ẹ rí i pé àjọṣepọ̀ wà láàrin wọn báyìí kábíyèsí tọwọ́tọwọ́ la fi ń bá yín sọ ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í ṣe jà àwọn ògbógun wa àwa fẹ́ pé ká máa lọ a lè gbé UN ti sọ ẹ ti gbọ́ lẹ́nu àwọn àwọn UN àwọn Amẹ́ríkà wọ́n sọ pé a lè jókòó ká dẹ̀ tú palẹ̀ pé òkè ìjọba ta fẹ́ rí o àwa fẹ́ máa lọ a fẹ́ dá dúró àdéjọ ṣe láì lo bọn láì lo ìkan ogun àwọn ọlọ́fẹ́ gbógun tàwa àwọn ọlọ́dẹ̀ ń gbógun tiwa lójoojúmọ́ ẹ jọ̀ọ́ kábíyèsí mo dẹ̀ tún fẹ́ rọ̀ wá mo fẹ́ bí yín ní gbogbo àwọn àgbẹ̀ wa tán ti pa ó yẹ kán ti máa fún àwọn ìyàwó wọn àwọn ẹbí wọn lówó ǹjẹ́ wọ́n ti fún Abọ́rọ̀dé àti ẹbí wọn lówó ǹjẹ́ wọ́n ti fún àwọn gbogbo àwọn àgbẹ̀ tán ti pa ní gbogbo ǹjẹ́ fún wọn lówó wọn ò fún wọn ìjọba tí màálù bá sọnù lọ́wọ́ àwọn darandaran ìjọba á gbówó fún wọn àmọ́ tán bá pa èèyàn tiwa wọn ò fún wa lówó kábíyèsí ń tà ń sọ nìyẹn o àwọn ò sọ̀rọ̀ ń pa ogun sọ̀rọ̀ ń pa ogun rárá ìrẹ́jẹ yẹn ló pọ̀ jù adé ẹ̀tọ́ wa dẹ̀ ní láti béèrè pé ká máa lọ sọ̀rọ̀ mi yẹn kábíyèsí n tí mo kàn fẹ́ sọ nínú ọ̀rọ̀ yẹn nìyẹn mo dúpẹ́ fún ẹ pé ẹ fún wa lásìkò àti àyè láti bá yín sọ̀rọ̀ báyìí ẹni tó bá lè súnmọ́ kábíyèsí wọ́n lè fi ọ̀rọ̀ yìí kan fi tó wọn létí torí kò sọ̀rọ̀ ìbú nínú ọ̀rọ̀ wa àwa dúpẹ́ pé àwọn kábíyèsí wọ́n wà lórí ìgà wọ́n á dẹ̀ pẹ́pẹ́pẹ́ wọ́n á fi erigi jobi a dúpẹ́ gidigidi gan ni ká tó máa lọ mo kàn fẹ́ gbọ́ ìkan ọ̀rọ̀ méjì gbọ́dọ̀ mélòó kan kí látọ̀dọ̀ àwọn kábíyèsí ká tó parí ká tó kásẹ̀ tó ńlẹ̀ ẹ ṣeun. ṣùgbọ́n àwọn ọmọ káàrọ̀ òjìrè ọgbọ́n ju agbára lọ. bẹ́ẹ̀ni kábíyèsí. Ọlọ́run á bá wa dúró tí à ń gbàdúrà fún tó rọmọ wa náà ni. tó kábíyèsí a ní ojú báyìí lọ n tí a kàn fẹ́ sọ náà ni pé a tún rọ kábíyèsí ẹ jọ̀ọ́ kábíyèsí tí ọ̀rọ̀ tí olóyè àti bó ṣe máa gba ìwòsàn ó ṣe pàtàkì ẹ jẹ́ kí n fi àwòrán àwọn àdògán màá kékeré ìfihàn yẹn káàkan fi yẹn kẹ́tù fi tẹ́ bá ti bá àwọn ìjọba àpapọ̀ sọ̀rọ̀ lọ́hùn ẹ bá ti bá wọn sọ̀rọ̀ ẹ rán wọn létí pé kán láti fi àwọn àdògán kán fi òkú àdògán àti àfà kán filẹ̀ kán dẹ̀ ṣe kán rí pé àwọn fi torí ìjọba olóyè wọn ò rú òfin kankan kábíyèsí olóyè ò rú òfin kankan wọ́n béèrè fún ẹ̀tọ́ wọn nílẹ̀ tiwọn ó dẹ̀ wà nínú UN charter pé a ní ẹ̀tọ́ láti béèrè fẹ́tọ́ wa àwọn ògbógun tiwọn àwọn lọ́wọ́ wa ń gbógun tiwa nínú ilé wa kábíyèsí bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn àwa dẹ̀ dúró ti olóyè torí náà àtúrọ̀ yín kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe níta bá lè ṣe kán jẹ́ kán fi olóyè lẹ̀ kó lọ gba ìwòsàn tó nílò láti gbà ní òkè òkun gẹ́gẹ́ bí àwọn náà ṣe lọ ń gba ìwòsàn tí wọ́n ti pé ìjọba àpapọ̀ olórí ìjọba àpapọ̀ Buhari wọ́n wá sí UK wá gba ìwòsàn ẹ̀tọ́ olóyè náà ní káwọn náà lọ gba ìwòsàn pàtàkì jùlọ olóyè ò rú òfin kankan lẹ̀ yẹn torí náà kábíyèsí ẹ jọ̀ọ́ akànbẹ̀yìn ni inú wa dùn tẹ́ bá lè bá wa dá sọ̀rọ̀ kẹ́dẹ̀ ràn wá lọ́wọ́ kárí kéétí wa lè gbọ́ rí kí ni wá dùn pé wọ́n ti fi olóyè lẹ̀ wọ́n lọ gba ìwòsàn lókè òkun wọ́n dẹ̀ fi òkú àdògán àti àfà lẹ̀ ẹ jọ̀ọ́ kábíyèsí a dúpẹ́ fún àsìkò tẹ́ fún wa yìí ẹ ṣeun ẹ pẹ́ fún wa kábíyèsí o kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ tó ẹ̀yin èèyàn mi nílùú ju báyìí lọ torí mo fẹ́ tàdé parí ètò yìí àmọ́ mo kàn fẹ́ fi eléyìí pé ẹni tó bá lè fi ètò yìí fi tó kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ létí onírìṣà
ẹjọ́ tí máa sì máa pè dáadáa ẹjọ́ má bínú tí máa kán lè fi kán gbọ́n tẹ́ à ń sọ pé ọ̀rọ̀ olóyè ò wà kì í ṣe èébú olóyè wọ́n fẹ́ òmìnira bí gbogbo àwa ọmọ Yorùbá lápapọ̀ bá ṣe fẹ́ wọn ò dẹ̀ ṣe pé àdáṣe pé àjọṣe ní ìṣọ̀kan láàrin gbogbo àwọn ọmọ Yorùbá òun ni àwọn náà wà pẹ̀lú tọ́rọ̀ mi yẹn so kábíyèsí ẹ ṣeun gan ni adúpẹ́ pé ẹ fún wa ní àsìkò yìí kẹrẹ̀ wo ètò náà ní sọjú báyẹn lọ ní sọ̀rọ̀ tán a tún máa rí yín bá pẹ́pẹ́pẹ́ fún wa kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn mi ẹ ṣeun ká tó máa lọ ẹ jẹ́ ká sáré kọ orin ìbílẹ̀. ẹ jẹ́ kí a kọ orin orílẹ̀-èdè wa. dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o pé ẹ darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ bá ṣe ń rí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa máa pín gẹ́gẹ́ bá ṣe sọ ó ṣeé ṣe ká tún wá ṣe ètò kan àwa Odùduwà TV Radio lápapọ̀ tó yẹ pé àwọn èèyàn á pè wọlé ètò yìí akọ̀ṣe báyìí nítorí àsìkò àtàwọn oríṣiríṣi àwọn kankan tó yẹ pé ẹ rí pé mi sábà jáde wá àmọ́ ọkàn mi wà lórí mo dúró gbọngbọn tí ọ̀rọ̀ òmìnira kò ní sú wa kò ní rẹ̀ wá ẹ jẹ́ ká túbọ̀ tẹ̀síwájú díẹ̀díẹ̀ náà la máa ṣe a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn kábíyèsí wa pé wọ́n fetí sí ọ̀rọ̀ wa ẹ pẹ́ fún wa kábíyèsí o kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹ ṣeun gan ni ẹ̀yin èèyàn mi níbi jù báyìí lọ ó dìgbà kan náà ẹ ṣeun.